Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run àánú Ọlọ́run, orí ajẹ́jẹ́tàn Ọlọ́run ọba kí ó máa bẹ́ẹ̀ mi àti yín kó máa bá gbogbo wa káàkiri gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Allahumma àmín. Lójú fọ́nrán mi, Ustaz Dawood Imran Mọ́lá Hasan, Mufti àgbà, ó wà ń bẹ́ẹ̀. Sheikh Ahmad Abubakar Gumi, àwọn náà wọ́n wà ní ojú fọ́nrán yìí. Kí ló fà á tí mo fi gbé àwọn méjèèjì síbẹ̀? Ẹ dákun nítorí t'Ọlọ́run, ẹ bá mi wo fídíò yìí kí n tó wá sọ ọ̀rọ̀ mi tó máa tẹ̀lé. Bismillah. ó fi jẹ́ pé anọ́mà jù yín lọ àwọn òkùnrin wọn á bọ́ sórí íńtánẹ́ẹ̀tì bàbá Mufti wo òun lọ́lọ́ gbé Gumi wá o ọmọ tí wọ́n pè Gumi ni ó bí ọpọlọ rẹ̀ ṣe ní ọpọlọ Gumi sórí. Gumi nídìí kéwú ó ní PhD lọ́wọ́, nídìí ìwé ó ní PhD lọ́wọ́, àròlé bàbá rẹ̀ tún ni sọ́jà ìjọba Nàìjíríà ni. Bàbá Mari wa ni pé ìjọba Nàìjíríà ló rán ní gbogbo negotiation pátá tó lọ sí pẹ̀lú àwọn pípò yìí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì lọ́rán dọ́là ibi tó bá ní kò ti rí wọn ó fi ọlọ́pàá tì pé ẹ máa sọ ni ṣé báńdíìtì ọlọ́pàá máa sọ báńdíìtì. Ibi programu tó ń wí àwọn ọmọ bí wọ́n ṣe gbé wọ́n pe àwọn abọ́ ṣe pé òun ni ọlọ́pàá tó tẹ̀lé wa bẹ̀ tọ́lọ́pàá ń dúró lẹ́yìn kódà kí n tó ṣe ọlọ́pàá kékeré ọ̀gá kan ni tó ti lóko ló dúró lẹ́yìn ẹ̀ gbangban ẹgbẹ́ pé ó ń jókòó ti Ọbásanjọ́, ó ń jókòó ti ọmọ Tinubu, ó ń jókòó ti àwọn gọ́fúnọ̀ gbogbo ọdún ń bá a ṣe. Bismillah, alhamdulillah. Mo rí pé nínú fídíò ìyẹn tí a wò tán yẹn, Ustaz Dawood Imran, mo rí ẹ̀ ń gbìyànjú láti dìfẹ́ǹdì Sheikh Ahmad Abubakar Gumi lórí àwọn nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń sọ nípa wọn. Ẹ wá ń gbìyànjú láti sọ wípé wọ́n ní PhD ní both Islam and Western education. Mo wá rí pé ọ̀rọ̀ yìí kì í ṣe ohun tó yẹ kí a máa sọ. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan àti gbogbo wa pátápátá, èèyàn kan ò lè tàbùkù ẹ̀sìn wa nítorí pé Islam ẹ̀ ṣẹ̀sìn àbùkù. Ṣùgbọ́n tí a bá rí àwọn èèyàn kan tí wọ́n ń rìn ní àbùkù, tí wọ́n fẹ́ máa tara wọn ta ẹrẹ̀ sí Islam lára, àwa tá a jẹ́ mùsùlùmí òdodo a ní láti dúró pẹ̀lú òdodo. Nítorí àwọn àfáà wa ní tó fi kọ́ wa òun náà ní pé man a'rada nafsihi lit-tuhami fala yalumanna man asa'a bihi dhanna. Ẹnikẹ́ni tó bá gbé ara ẹ̀ sí ipò tí àwọn èèyàn máa fi máa doubt integrity ẹ̀, kò gbọ́dọ̀ blame anybody, kò gbọ́dọ̀ bú anybody, kò gbọ́dọ̀ bú àwọn tó ṣe pé tó bá ń lérò burú sí i, kò gbọ́dọ̀ bú wọn. Ẹni tó ṣe pé ó gbé ara ẹ̀, ó gbé gbogbo ohun tí àwọn èèyàn ń sọ ń pa ẹ̀ ní pé integrity ẹ̀ ó ń jẹ́ kí àwọn èèyàn máa doubt ẹ̀. Àwọn tó bá wá ń lérò burú sí i ní àsìkò yẹn, kò gbọ́dọ̀ bú wọn o, ara ẹ̀ ni kò bú o. Ustaz Dawood Imran, ṣé ẹ rí gbogbo alájọmọ̀ nínú èdè Yorùbá tí wọ́n máa ń sọ wọ́n ní ọmọ náà làárọ̀ sí náà. Kí ló tó jẹ́ pé Sheikh Gumi nígbà tó rí pé gbogbo ọ̀rọ̀ bó ṣe rí yẹn, kí ló tó jẹ́ pé òun ló fi rẹ̀ lẹ̀ láti máa rán sí àwọn tó wà nínú àwọn tó ṣe pé agbésùnmọ̀mí? Kí ló tó jẹ́ pé àwọn ni? Kí ló táwọn ò protect integrity wọn gẹ́gẹ́ bí àròlé bàbá wọn? Kí ló tí wọ́n protect integrity wọn gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ó ní PhD lọ́wọ́ nínú Arabic and Islamic Studies? Nítorí pé ọ̀rọ̀ yìí ti ń dírààgì wọn lọ sínú mud. Kì í ṣe pé kí àwa náà ká bá justify nǹkan yẹn. Nítorí pé nínú àwọn nǹkan tí Islam tó fi yé wa, òun náà ní pé tí ọ̀rọ̀ tó bá ti rí báyìí, èèyàn láti perfect integrity ẹ̀, kí èèyàn láti tún protect ẹ̀. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ó ti dàbí nǹkan tó fẹ́ máa kó ẹrẹ̀ bá mi. Saudi reject visa wọn, wọ́n dé Saudi wọ́n dá wọn padà sí Nàìjíríà. Ìyẹn lásán ṣé kò tó fún Sheikh Gumi fún ara wọn kán jókòó láti rò ó wípé nǹkan yìí nǹkan tí mi ò láti lọ́wọ́ sí ni? Ìyẹn number one. Number two, àwọn tó ṣe pé wọ́n dá program sílẹ̀, wọ́n wá ṣe program, wọ́n invite wọn wá,
sí program yẹn. Nígbà tí nǹkan wá ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́, ṣé ẹ mọ̀, wọ́n ní amúnibúni ẹran ìbíyẹ, wọ́n ní ìbíyẹ fọ́ lójú ọ̀tún ẹran ẹ̀ fọ́ lójú òsì, wọ́n wá ní alákọ̀rí ẹran ìbíyẹ ẹran afọ́jú. Nígbà tí wọ́n bá sọ pé alákọ̀rí ẹran afọ́jú yẹn, ṣé ẹ mọ̀ pé ẹni tó ní ẹran ó máa ṣègbó òun náà ń bú, ṣùgbọ́n ẹran ẹ̀ ló jẹ́ kí wọ́n máa bú. ṣé Ògúnmí ló jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ sí àwọn tí wọ́n ṣe program ní Ọ̀yọ́ ní Ìbàdàn? Nítorí pé gbogbo èèyàn ló mọ̀ pé àwọn tí wọ́n ṣe program yẹn, àwọn tó ní integrity, tó ṣe pé integrity wọn kò sí nǹkan kan, kò àlébù kankan kan rí. Ṣùgbọ́n látara nǹkan yìí, látara pé ṣé Ògúnmí wá sí program yẹn, àwọn èèyàn ń fi ẹnu àbùkù wọn fi ń kàn wọ́n. Ìyẹn number 2. Number 3, nǹkan tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn ọmọ, wọ́n ń lo drug, wọ́n ń bá àwọn ọmọbìnrin tí wọ́n bá kó wọnú igbó, wọ́n ń bá wọn sùn tipátipá, wọ́n pa àwọn èèyàn nípa àkà, wọ́n á máa ní kí àwọn èèyàn kí wọ́n yọ ìjáàbù lórí wọn, wọ́n á máa fi ẹnu ìbọn sọ wọ́n lórí, gbá wọn lórí tí ẹ̀jẹ̀ máa fi máa yọ lórí wọn. Ẹ dákun nítorí tọ́lọ́wọ́n ọba, ṣé Ògúnmí ó bọ́ síta láti condemn act yìí tí àwa fi ń sọ pé ó ní PhD? Eléyìí PhD has nothing to do pẹ̀lú nǹkan tí à ń sọ nílẹ̀ yìí rárá. Ńṣe ni kí àwa tá a jẹ́ mùsùlùmí, ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú Al-Qur'an ní Suratul Ma'idah àyà ẹlẹ́ẹ̀kejì tí Ọlọ́run bá sọ pé ta'awanu 'alal birri wat taqwa, in tí èèyàn ràn ra èèyàn lọ́wọ́ lórí òun náà ní ìwà dáadáa àti ìpayà Ọlọ́run ọba. Ìbẹ̀rù Ọlọ́run ọba wo ló wà nínú àwọn tó wà nínú agbésùmọ̀mí? Ìbẹ̀rù Ọlọ́run ọba wo ló wà nínú wọn? Ìwà dáadáa wo ni àwọn agbésùmọ̀mí tí wọ́n wù? Àwọn tó ń kóra wọn, ṣé bí wọ́n ṣe ń ṣe nígbà tí wọ́n bá sọ wípé ìjọba ò ṣe nǹkan tó yẹ kán ṣe, ó yẹ kí wọ́n kọ́ school fún wọn, ó yẹ kán ṣe gbogbo ẹ̀ fún wọn, àwọn ransom tí wọ́n ń gbà tí wọ́n fi ń ra weapon láti fi máa ṣe jàǹbá fáwọn aráàlú ńkọ́? Àbẹ́ ẹ̀gbọ́ yìí pé wọ́n tú àwọn kan sílẹ̀ nínú wọn, nínú àwọn tí wọ́n tú sílẹ̀ yìí wọ́n recruit wọn sínú Nigeria military army, nínú Nigeria army. Àwọn tí wọ́n recruit sí Nigeria army yìí wọ́n tẹ̀lé àwọn kan lọ sínú igbó, wọ́n kọjú ìbọn sí wọn. Ṣẹ́yìn ò gbọ́ bẹ́ẹ̀ ni? Tí ṣé Ògúnmí náà bá rí bẹ́ẹ̀, tí àwọn èèyàn wọn ní Àrẹwà tó bá ń sọ̀rọ̀ against yìí, ẹ sọ fún ṣé Ògúnmí wípé kí wọ́n yọra wọn, kọ́ má sọ̀rọ̀ àwọn di ọmọ náà láàrán sí iná. Ìyẹn ló lè protect integrity wọn. Kí èèyàn ò dúró síbi tó tọ́, kí èèyàn ò dúró níbi tó ṣe pé àwọn èèyàn ti ní máa doubt integrity ẹ̀. Ẹni tó ń wọlé ọtí ní gbogbo ìgbà tí àwọn èèyàn ń rí àfáà tó wí láwàní tó ń wọlé ọtí tó ń jáde ńbẹ̀, tó wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ń ṣe nílé ọtí ní gbogbo ìgbà, tó lòun lọ ṣe wáàsí fún wọn bẹ́ẹ̀. Ọjọ́ tí wọ́n bá sọ fún pé ọ̀mùtí ni, ọjọ́ tí wọ́n ṣe wáàsí táwọn èèyàn bá nàka sí pé ọ̀mùtí ni, kò gbọ́dọ̀ bú àwọn tó bá bu o, nítorí pé òun ló place ara ẹ̀ sí ibi tó ṣe pé àwọn èèyàn máa ti sọ̀rọ̀ tí ò dá sí. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin, alhamdulillahi rabbil alamin.